ẹ yé forúkọ mi ṣe ìpolongo ìbò mọ́ o, ohun tí ẹ bá fẹ́ ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ sọ. Gómìnà Mákindé ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àjọ DSS tú alágbẹ̀dẹ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Wọ́n fún un ní mílíọ̀nù 3 owó gbàmọ́bínú lẹ́yìn tí ìwádìí fi hàn pé kò jẹ̀bi. Basil Ahmad gbéná wojú Davido, ó ní àhesọ ọ̀rọ̀, irọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti ọ̀rọ̀ ìtànjẹ lásán ní gbogbo ọ̀rọ̀ tó kún ẹnu Davido bí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe kù ọjọ́ mélòó kan. Sísàtìlẹ́yìn Onílọ́lá fún Oyèbámíjí nínú ìbò gómìnà Ọ̀ṣun dàbí ẹni padà sínú èébì rẹ̀ ni o. Àwọn àgbàlẹ́gbẹ́ Accord ló sọ̀kò ọ̀rọ̀ Sóyínlọ́lá lẹ́yìn ọ̀rọ̀ tí Sheikh Gigri sọ tó fi pé àwọn kìrìsìtẹ́nì ní aláìgbàgbọ́ níbi ìpolongo òṣèlú mùsùlùmí àti mùsùlùmí. Bàbá Yusuf ní òun ò mọ ohun tí aya rẹ̀ tó jẹ́ kìrìsìtẹ́nì àti ọmọ rẹ̀ Ṣèyí Tinubu yóò máa rò báyìí. Ẹgbẹ́ òṣèlú ADC ti ní irọ́ àti ọgbọ́n ìtànnijẹ ni pé Najim Salam olùdíje ADC lọ́ṣùn fẹ́ ju ọwọ́ sílẹ̀ fún olùdíje mìíràn fún ipò gómìnà tó ń bọ̀. Ìdí ẹ̀ rèé tí mo fi ń ṣe àtìlẹ́yìn fún Adeleke láì fi ti pé ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní mí ṣe. Délé Mọ̀mọ́dù ló ṣàlàyé ọ̀rọ̀. Délé Àmọ́dù ti jáde sọ̀rọ̀, ó ní gómìnà Adeleke yẹ láti jáwé olúborí sáà kejì látàrí àwọn iṣẹ́ amáyédẹrùn àti ìdàgbàsókè tó mú bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke ní kẹnu má gbófo ni ọ̀rọ̀ táwọn kan sọ lórí ijó tóun máa ń jó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ní àsìkò ijó ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Ó wáá fi ìgboyà sọ̀rọ̀ pé ijó jíjó ò dí òun lọ́wọ́ láti ṣiṣẹ́. Kí lẹ̀ ń pè ní ìgbé ayé olówó àti ọlọ́rọ̀ nínú ìgbé ayé olóṣèlú? Ààrẹ Tinubu máa rin ẹsẹ̀ lọ sí ọ́fíìsì, ó sì máa ń jẹun lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́. Zack Adédèjì ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ yé forúkọ mi ṣe ìpolongo ìbò mọ́ o. Ohun tí ẹ bá fẹ́ ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ sọ. Gómìnà Mákindé ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé bòwe bá jọ tẹni tá ò lè sọ̀rọ̀, ẹ̀rù ìjà ló ń ba onítọ̀hún. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pariwo fún olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí Hamzat wípé kó yéé fi orúkọ òun ṣe ìpolongo ìbò mọ́. Ṣáájú ni Oríyọmí sọ pé òun lòun mú Mákindé wọ agbo òṣèlú. Àmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ níbi ètò kan nílùú Ìbàdàn sọ pé kí Oríyọmí àtàwọn míì tí wọ́n ń lo orúkọ òun fún òṣèlú jáwọ́ níbẹ̀ torí òun kò du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Mákindé rọ àwọn èèyàn tó ń dupò òṣèlú wípé kí wọ́n gbájúmọ́ nǹkan tí wọ́n bá fẹ́ ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ dípò bí wọ́n ṣe ń bú òun káàkiri. Gómìnà Mákindé gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun rí àwọn èèyàn ọ̀hún ohun tí wọ́n ń sọ káàkiri pé àwọn fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ lòun tún rí ọ̀kan tó ní òun lòun mú òun wọ inú òṣèlú. Àmọ́ ò ṣe bí gbogbo wọn mọ̀ pé òun ò díje fún ipò gómìnà mọ́. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fún òun láǹfààní láti sìn wọ́n. Òun fẹ́ kí àwọn náà lọ sọ fún aráàlú nǹkan tí wọ́n bá fẹ́ ṣe yàtọ̀ sí kí wọ́n ó máa sọ pé Mákindé ṣe eléyìí, Mákindé ò ṣe tọ̀hún. Ó ní dípò kí wọ́n ó máa bú òun, wọ́n lè máa bú Bímbọ́ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀, kódà wọ́n lè máa bú ara wọn. Ṣùgbọ́n òun ní tòun, òun ò dupò gómìnà mọ́. Kí ló dé tí Mákindé kò ṣe àwọn nǹkan kan? Ṣé nǹkan tí ẹ fẹ́ máa fi ṣe ìpolongo ìbò nìyẹn? Ó ní òun fẹ́ kí wọ́n mọ̀ wípé èmi ti ṣe ti tèmi, àwọn ló kù kí wọ́n ó múra. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ìlú Ìbàdàn tó tún díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Oríyọmí Hamzat ló ti sọ pé òun wà lára wọn tó ṣàtìlẹ́yìn fún Ṣèyí Mákindé láti dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Hamzat sọ pé àtìlẹ́yìn òun fún Mákindé kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú owó tàbí èrè tí òun yóò jẹ láti ọwọ́ rẹ̀, àmọ́ ó jẹ́ nítorí ìgbàgbọ́ òun pé yóò ṣiṣẹ́ sin aráàlú. Ọ̀rọ̀ yìí ló jáde lásìkò tí Oríyọmí ń bá àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú Accord sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá níbi ìpàdé kan tí wọ́n fi sọ orí ọ̀nà sákúlà. Hamzat tó gbajúmọ̀ fún ètò kọ́kọ́rọ́ alátẹ lórí rédíò rẹ̀ Àgídìgbò FM ní òun ṣàtìlẹ́yìn fún Mákindé pẹ̀lú ìgbàgbọ́ pé yóò sin aráàlú, àmọ́ òun kábàámọ̀ pé ọ̀pọ̀ aráàlú ní kò gbóríyìn fún akitiyan òun láti gbé gómìnà òun dórí ipò. Ó ní Ṣèyí Mákindé ti tún Ọ̀yọ́ ṣe, ta ló gbé Ṣèyí Mákindé wọlé?
òun wà lára àwọn tó gbé Ṣèyí Mákindé wá òun sì ṣàtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí gómìnà. Gbogbo àwọn nǹkan mèremère tó ṣe, kí ló dé tí àwọn èèyàn kò gbóríyìn fún mi? Kí ló dé tó fi jẹ́ pé èyí tí kò dáa tó ṣe ni wọ́n fi ń bú òun? Ó ní gbogbo àwọn ẹgbẹ́ alátakò náà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń sọ pé ó ṣe nǹkan mèremère, kí ló dé tí wọn kò gbóríyìn fún òun náà? Oríyọmí tẹ̀síwájú pé àwọn èèyàn kan ti pe òun ní aláìmoore. Ó ní aláìmoore bíi ti báwo? Ṣé kìí ṣe Oríyọmí kan náà tó wáá bá yín láti ṣe ìpolongo ìbò fún ìgbàgbọ́ tí ẹ ní nínú òun hàn nínú èsì ìbò náà? Ó ní òun ò tẹ̀lé ìjọba nítorí kí wọ́n gbé iṣẹ́ fún òun. Òun ní àdéhùn pẹ̀lú ìjọba pé mo máa ṣàtìlẹ́yìn fún wọn tí wọ́n bá máa ṣètọ́jú aráàlú. Kò sí ohun tó jọ ìdúnàdúrà rárá. Òun kàn fẹ́ kí àwọn èèyàn gbóríyìn fún òun náà pé ẹni tí òun ní kí wọ́n dìbò fún ṣe dáadáa ni. Oríyọmí lóun náà fẹ́ du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí Mákindé fẹ́ du ipò ààrẹ. Kọmíṣánná fún ètò ìṣúná lábẹ́ ìjọba olóògbé Abíọ́lá Ajímọ̀bí ìyẹn Bímbọ́ Adékànbí ni Mákindé ń ṣe àtìlẹ́yìn fún kó di gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM. Àjọ DSS tú alágbẹ̀dẹ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Wọ́n fún un ní mílíọ̀nù 3 náírà owó gbàmọ́bínú lẹ́yìn tí ìwádìí fi hàn pé kò jẹ̀bi. Àjọ Department of State Services DSS ti tú alágbẹ̀dẹ kan tí wọ́n mú ní ìbámu pẹ̀lú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ lẹ́yìn tí àwọn olùṣèwádìí kò rí ẹ̀rí kankan tó so pọ̀ mọ́ ìkọlù náà. Orúkọ alágbẹ̀dẹ náà ni Mustapha Mawana. Wọ́n tú sílẹ̀ lórí àṣẹ olùdarí gbogbogbò àjọ DSS Tósìn Àjàyí lẹ́yìn ìwádìí tí DSS ṣe lórí ẹ̀sùn pé ó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Orísun kan nínú ètò ààbò tó mọ̀ nípa ọ̀rọ̀ náà sọ pé ìwádìí DSS fi hàn pé ọkùnrin náà tó jẹ́ ọmọ ìlú Katsina kì í ṣe ọmọ ẹgbẹ́ apànìyàn kankan, bẹ́ẹ̀ sì ni kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Ansaru. Orísun náà sọ pé lẹ́yìn tí wọ́n tún ṣe àyẹ̀wò ọ̀rọ̀ náà, àwọn olùṣèwádìí kò rí ẹ̀rí kankan tó fi hàn pé alágbẹ̀dẹ náà jẹ́ ọmọ ẹgbẹ́ olùpèsè owó olùrànlọ́wọ́ nínú àwọn ohun èlò tàbí pé ó ní ipa nínú iṣẹ́ ẹgbẹ́ apànìyàn náà. Orísun náà tún sọ pé Àjàyí wá pàṣẹ pé kí wọ́n tú Mawana sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì fọwọ́ sí mílíọ̀nù 3 náírà owó gbàmábínú láti ràn án lọ́wọ́ láti bójútó àwọn àìní rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àti láti tún bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó fi ń rí owó. Orísun náà sọ pé nígbà tó yá wọ́n fi Mustapha jẹ agbẹjọ́rò rẹ̀ Ọ̀gẹ̀nẹ̀ Forgive lọ́wọ́, ẹni tó wá gbà á lẹ́yìn tí wọ́n tú sílẹ̀. Wọ́n ní alágbẹ̀dẹ náà fi ìmoore rẹ̀ hàn sí olùdarí gbogbogbò àjọ DSS fún ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó kún fún àánú àti ìwà ọmọlúàbí. Forgive, ẹni tó gba Mawana lẹ́yìn tí wọ́n tú sílẹ̀ náà, gbóríyìn fún Àjàyí fún ipa tó kó nínú fífihàn pé oníbàárà rẹ̀ kò jẹ̀bi àti fún fífọwọ́ sí owó gbà má bínú náà. Orísun náà sọ pé sísan owó náà jẹ́ apá kan nínú àwọn ìgbésẹ̀ tí àwọn olórí DSS tó wà nípò báyìí ń gbé láti ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn tí ìwádìí bá ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò jẹ̀bi àti láti ràn wọ́n lọ́wọ́ láti padà sí ìgbé ayé àwùjọ wọn. Orísun náà sọ pé láti ìgbà tí Àjàyí ti di olùdarí gbogbogbò àjọ DSS, ó ti ń gbìyànjú láti mú ojúṣe ààbò orílẹ̀-èdè ṣe déédéé pẹ̀lú bíbọ̀wọ̀ fún ètò àti ọlá àwọn aráàlú, èyí tí ó yọrí sí sísan owó gbàmábínú tó tó mílíọ̀nù 3 náírà. Orísun náà tún fi kún pé ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ míì ló wà tí ìwádìí DSS fi hàn pé àwọn ènìyàn kan kò jẹ̀bi tí wọ́n sì tún tẹ̀lé àwọn ìgbésẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ láti padà sí àwùjọ. Irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni DSS ń lò láti mú kí àwọn ènìyàn tún ní ìgboyà sí iṣẹ́ náà àti láti pèsè ìgbẹ́kẹ̀lé láàrin DSS àti àwọn aráàlú. Orísun náà tún rántí àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ níbi tí wọ́n ti san owó gbàmábínú fún àwọn ènìyàn tí ìwádìí tàbí iṣẹ́ ààbò ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò jẹ̀bi. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ìkọlù tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ní Community Grammar School, Baptist Northern Primary School àti LA Primary School ní Oríire, níbi tí àwọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Ansaru ti jí àwọn akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 gbé. Wọ́n pa 2 nínú àwọn tí wọ́n jí gbé kí àwọn tó kù tó tún rí òmìnira wọn ní ọjọ́ 10 oṣù keje lẹ́yìn iṣẹ́ ìgbàlà tí àwọn ọmọ ogun ṣe. Láti ìgbà náà wọ́n ti gbé ọ̀pọ̀ àwọn afurasí lọ sí ilé ẹjọ́ gíga àpapọ̀ ní Àbújá
nípa ìkọlù náà. Àwọn 3 nínú wọn ti gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére lẹ́yìn tí wọ́n jẹ́wọ́ àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn, nígbà tí àwọn afurasí mìíràn títí kan àwọn 2 tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n jẹ́ olórí Ansaru sì ń dojúkọ ìgbẹ́jọ́. Bashir Ahmad gbéná wojú Davido, ó ní àhesọ ọ̀rọ̀, irọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti ọ̀rọ̀ ìtànjẹ lásán ní gbogbo ọ̀rọ̀ tó kún ẹnu Davido bí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe kù ọjọ́ mélòó kan. Bashir Ahmad, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ ààrẹ tẹ́lẹ̀, ti ṣàpèjúwe ọ̀rọ̀ tí gbajúgbajà olórin takasúfèé David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido sọ nípa ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC síwájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 gẹ́gẹ́ bí irọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Davido kọ sójú òpó Twitter rẹ̀ pé ẹnikẹ́ni tó bá ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ọ̀tá ìlọsíwájú. Ó tún sọ pé àwọn ènìyàn yóò kọ́ ẹ̀kọ́ kan ní òpin ọ̀sẹ̀ yìí. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà lójú òpó Twitter, Ahmad sọ pé èyí jẹ́ ọgbọ́n ìtànìjẹ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀. Gbogbo ènìyàn ní ẹ̀tọ́ láti dìbò fún ẹni tí wọ́n bá fẹ́ tàbí fún ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá fẹ́. Lẹ́yìn gbogbo rẹ̀, bọ̀dá rẹ̀ ti ń darí ìjọba fún ọdún 4 báyìí. Dájúdájú ọdún 4 yẹn ti lọ fún àwọn ará Ọ̀ṣun rere láti ṣe ìdájọ́ àti ìpinnu ohun tí wọ́n rò nípa iṣẹ́ ìjọba náà. Daily Post náà ti pé àwọn méjèèjì ti ń bá ara wọn jà lórí ayélujára láìpẹ́ yìí, pàápàá jùlọ lórí àwọn ọ̀rọ̀ tó kan òṣèlú. Ahmad ti sọ tẹ́lẹ̀ pé òun mọ̀ pé olórin náà Davido yóò padà sí ojú òpó Twitter láti máa ṣàròyé nípa àbájáde ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ní ìdáhùn sí èyí, Davido bu ẹnu àtẹ́ lu Ahmad gidigidi, ó sì pè ní ọmọkùnrin kékeré tó kàn jáwọ́ inú òṣèlú. Ó tún béèrè lọ́wọ́ rẹ̀ pé kí Ahmad tọ́ka sí àṣeyọrí kankan tí ó ṣe nígbà tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ààrẹ fún ọdún 6. Sísàtìlẹ́yìn Oyinlọ́lá fún Oyèbámíjí nínú ìbò gómìnà Ọ̀ṣun dàbí ẹni padà sínú èébì rẹ̀ ni o. Àwọn àgbàlẹ́gbẹ́ Accord ló sọ̀kò ọ̀rọ̀ s'Oyinlọ́lá. Ní ó kù ọjọ́ péréte kí ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wáyé, gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Ọlágúnsóyè Oyinlọ́lá jáwọ́ kúrò lẹ́yìn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Adéwálé Adébáyọ̀ tó ti jẹ́jẹ́ àtìlẹ́yìn fún tẹ́lẹ̀ láti ṣàtìlẹ́yìn fún Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú APC. Oyinlọ́lá tó jẹ́ alábàáṣepọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti kọ́kọ́ sọ pé Adébáyọ̀ lòun wà lẹ́yìn rẹ̀ nítorí ẹgbẹ́ òṣèlú PDP àti Accord kò ní lè takutu nínú ìdìbò ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan nílé rẹ̀ tó wà lágbègbè Òkùkù níbi tí akọ̀wé ìjọba lásìkò rẹ̀ lórí oyè Fatai Akínbádé àti igbákejì alága PDP lẹ́kùn ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ Tajudeen Ọládìpọ̀ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti panupọ̀ sọ pé olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC náà làwọn wà lẹ́yìn rẹ̀ báyìí táwọn sì máa dìbò fún. Ṣáájú ní igun ẹgbẹ́ òṣèlú PDP tí Turaki ń darí rẹ̀ tó jẹ́ ti Ọlágúnsóyè Oyinlọ́lá lọ́ṣun ti kọ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Látàrí àjọṣepọ̀ náà ni Oyinlọ́lá lọ gbé àsíá ẹgbẹ́ òṣèlú APM lé Adébáyọ̀ lọ́wọ́ láti fi hàn pé òun ni wọ́n wà lẹ́yìn rẹ̀. Wàyí o, lẹ́yìn ọjọ́ díẹ̀ tó gbé ìgbésẹ̀ náà ló tún yí ohùn padà láti ṣàtìlẹ́yìn fún olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú Sunday, Oyinlọ́lá ní òun gbé ìgbésẹ̀ náà fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ṣe sọ, inú ẹgbẹ́ òṣèlú PDP ní òun àtàwọn ẹmẹ̀wà òun sì wà, àmọ́ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe pàtàkì ju ìfẹ́ inú ẹgbẹ́ lọ. Lórí èrèdí tó fi tò sẹ́yìn Oyèbámíjí báyìí, ó ní èrèdí ìgbésẹ̀ náà kò sẹ́yìn pé gómìnà Adémọ́lá Adélékè kọ̀ láti kó àwọn èèyàn mọ́ra nínú ìjọba rẹ̀. Lẹ́yìn náà ló rọ olùdíje náà pé kó kó àwọn èèyàn mọ́ra kó má sì ṣe dẹ́yẹ sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí gómìnà kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun sì lè pè ní tiwọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ Oyinlọ́lá náà, ẹgbẹ́ òṣèlú Accord ìpínlẹ̀ Ọ̀ṣun fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí i. Gẹ́gẹ́ bí Accord sì sọ, Oyinlọ́lá kàn padà sínú èébì rẹ̀ lásán ni àti pé kò ní ipa kankan tí ìgbésẹ̀ rẹ̀ yóò kó nínú èsì ìdìbò náà. Ẹgbẹ́ òṣèlú Accord sọ pé Oyinlọ́lá ṣiṣẹ́ tako Adeleke nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2018 àti ọdún 2022 nítorí náà kò jọ àwọn lójú, bẹ́ẹ̀ ni kò sì tú ìran kankan lára àwọn tó bá tún ṣiṣẹ́ tako Adeleke nínú ètò ìdìbò ọdún yìí. Ẹgbẹ́ náà sọ síwájú sí pé Oyinlọ́lá àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kò lẹ́nu ní ìjọba ìbílẹ̀ wọn láti da ìbò Adeleke rú. Wọ́n parí ọ̀rọ̀ náà pẹ̀lú àrọwà sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n má sọ ìrètí tí wọ́n ní nínú Adeleke nù, kí wọ́n sì jáde wìtìwìtì láti dìbò fún un. Lẹ́yìn ọ̀rọ̀ tí Sheikh Jingiri sọ
tó fi pé àwọn kìrìsìtẹ́nì ní aláìgbàgbọ́ nínú ìpolongo òṣèlú mùsùlùmí àti mùsùlùmí. Bàbá Yusuf ní òun ò mọ ohun tí aya rẹ̀ tó jẹ́ kìrìsìtẹ́nì àti ọmọ rẹ̀ Ṣèyí Tinubu yóò máa rò báyìí. Onímọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú kan, Bàbá Yusuf, ti ṣàníyàn nípa ohun tí aya rẹ̀ Rẹ̀mí Tinubu àti ọmọkùnrin ààrẹ Ṣèyí lè máa rò lẹ́yìn àwọn ọ̀rọ̀ kan tí Sheikh Jingri, olùkọ́ ẹ̀sìn Islam, sọ sí àwọn kìrìsìtẹ́nì láìpẹ́ yìí. Nígbà tí Bàbá Yusuf wà lórí Arise News, ó ṣàlàyé pé bí Sheikh Jingri ṣe ń gbìyànjú láti gbé èrò àkójọpọ̀ olùdíje ààrẹ tí ó jẹ́ mùsùlùmí àti mùsùlùmí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lárugẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ẹ̀sìn àti oríṣiríṣi àṣà pọ̀ sí, ó dàbí ẹni pé ó ti gbàgbé pé kìrìsìtẹ́nì ní aya ààrẹ Rẹ̀mí Tinubu àti ọmọ ààrẹ Ṣèyí Tinubu. Daily Post ròyìn ní òpin ọ̀sẹ̀ pé Sheikh Jingri, nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ìpàdé òṣèlú kan tí àwọn gómìnà mẹ́ta àti àwọn olóṣèlú pàtàkì míì wà, ó sọ pé orílẹ̀-èdè yìí jẹ́ ti àwọn mùsùlùmí. Ó tún sọ pé ẹnikẹ́ni tí kò bá fẹ́ràn ètò tí olùdíje ààrẹ àti igbákejì rẹ̀ jẹ́ mùsùlùmí yẹ kí ó kúrò ní Nàìjíríà. Ó sì pe àwọn kìrìsìtẹ́nì ní aláìgbàgbọ́. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, Yusuf, tí òun náà jẹ́ mùsùlùmí, sọ pé àwọn ọ̀rọ̀ Sheikh Jingri nípa ètò mùsùlùmí àti mùsùlùmí jẹ́ èrò tirẹ̀ tí ó sì dá lórí ìfẹ́ ara rẹ̀. Ó tẹnumọ́ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń fi àìnífẹ̀ẹ́ sí ẹ̀sìn hàn. Ó sọ pé ẹni tó ní ìrírí tó pọ̀ tó bí Jingri, tí ó ti lo ọdún púpọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀sìn Islam, yẹ kí ó mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ní agbára púpọ̀ láti ní ipa lórí àwọn ènìyàn, ó sì lè fa ìpalára fún Nàìjíríà. Nítorí náà, ó ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tọ́. Ó sọ pé gẹ́gẹ́ bí mùsùlùmí, mo kọ ìwà ìkórìíra àti ìjẹgàba lórí ẹ̀sìn mìíràn pátápátá. Mo tako àwọn ọ̀rọ̀ ìkórìíra tí àwọn aṣáájú ń tàn káàkiri, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ipò aṣáájú ẹ̀sìn. Mo fẹ́ tẹnumọ́ pé àwọn ọ̀rọ̀ Sheikh Jingri jẹ́ ti ara rẹ̀, ó sì dàbí ẹni pé ó jẹ́ ohun tí ó ń ṣe nítorí ire ara rẹ̀. Èyí kì í ṣe ìwà tí à ń retí lọ́dọ̀ àwọn aṣáájú òṣèlú, kódà nínú àwọn àyíká òṣèlú. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń fa ìdàrúdàpọ̀ àti ìyapa. Ọ̀rọ̀ wọ̀nyí kún fún ìkórìíra sí ẹ̀sìn mìíràn. Ẹni tó wà ní ipò bíi tiẹ̀, tí a bá wo ọjọ́ orí rẹ̀, ipò tó wà nínú àwùjọ àti ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀sìn Islam, yẹ kí ó mọ̀ pé ọ̀rọ̀ tí ó bá sọ lè ní àbájáde búburú fún orílẹ̀-èdè wa. Nítorí náà, mo rí àwọn ọ̀rọ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí kò sí ní ìtẹ́wọ́gbà rárá. Mo sì sọ pé bí ẹnikẹ́ni bá fẹ́ ṣe àtúnṣe sí èrò mi, mo ṣetán láti gbọ́. Ṣùgbọ́n mo gbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kò ṣe àtìlẹ́yìn fún irú ọ̀rọ̀ ìyapa bẹ́ẹ̀ tí olùkọ́ ẹ̀sìn Islam yìí sọ. Ohun tó wá tún yà mí lẹ́nu jùlọ ni bí àwọn gómìnà, àwọn olóṣèlú mìíràn àti àwọn aṣáájú àwùjọ tó wà níbẹ̀ ṣe hùwà. Mo rí ìbànújẹ́ àti ìyàlẹ́nu ní ojú wọn àti nínú ìwà wọn. Fún mi, èyí tún jẹ́ ohun tó ń bà mí lẹ́rù ju ọ̀rọ̀ Jingri fúnra rẹ̀ lọ. Ó dùn mí gan pé lẹ́yìn ọ̀pọ̀ wákàtí, ọjọ́ àti títí di àsìkò yìí, kò sí ìdáhùn kankan láti ọ̀dọ̀ àwọn aṣáájú òṣèlú láti mú ìbẹ̀rù àti àníyàn àwọn arákùnrin àti arábìnrin wa kúrò, àti ti gbogbo àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀sìn mìíràn, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ àbùkù tó pè ní aláìgbàgbọ́. Síwájú sí i, mo ti bẹ̀rẹ̀ sí ronú nípa ohun tí aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí ó jẹ́ kìrìsìtẹ́nì, lè máa rò, àti nípa ààrẹ fúnra rẹ̀, ẹni tí ọmọkùnrin àkọ́bí rẹ̀ náà jẹ́ kìrìsìtẹ́nì. Níwọ̀n bí ààrẹ ṣe ń darí ìdílé àti ìjọba tí ó ní àwọn ènìyàn láti oríṣiríṣi ẹ̀sìn, ó ń ṣe mí ní kàyéfì bí ó ṣe ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹni tí ó ń pe àwọn ènìyàn mìíràn ní aláìgbàgbọ́, nítorí pé ẹni náà ń gbìyànjú láti gbé òṣèlú mùsùlùmí àti mùsùlùmí lárugẹ. Èyí ni ohun tó ṣe pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ yìí fún mi. Tí a bá fẹ́ kí Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tí ó ní ìṣọ̀kan ní tòótọ́, èrò wa gbọ́dọ̀ kọjá àwọn ìyapa wọ̀nyí. Mi ò mọ̀ pé ìbàjẹ́ òṣèlú ti dé ibi tó ga tó báyìí títí mo fi rí ohun tó ṣẹlẹ̀ yìí. Mo ń retí pé ẹnìkan yóò dìde láti sọ èrò tó yàtọ̀ sí èyí kí ó sì fèsì sí ọ̀rọ̀ yìí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹgbẹ́ òṣèlú ADC ti ní irọ́ àti ọgbọ́n ìtannijẹ ni pé Najim Salam, olùdíje ADC lọ́sùn, fẹ́ ju ọwọ́ sílẹ̀ fún olùdíje mìíràn fún ipò gómìnà tó ń bọ̀. Ọ̀kan lára àwọn olùdíje fún ipò gómìnà nínú ìdìbò sí ipò gómìnà tí yóò wáyé lópin ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀mọ̀wé Najim Salam, tí ọ̀pọ̀ mọ̀ sí Ìwàlóye jẹ́. Àmọ́ ṣá, ìròyìn tó ń káàkiri láti nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn ni pé ó ti gbà láti ju ọwọ́ sílẹ̀ kó sì gbárùkù ti olùdíje mìíràn fún ipò náà. Nínú ọ̀rọ̀ tó bá àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú náà sọ nílùú Èjìgbò, gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣàlàyé pé irọ́ lásán ni àhesọ ọ̀rọ̀ náà, àti pé Najim Salam sì ni olùdíje ẹgbẹ́ náà fún ètò ìdìbò ọ̀hún. Bẹ́ẹ̀ ni
kò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olùdíje tàbí ẹgbẹ́ òṣèlú kankan. Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàlàyé pé àwọn ọgbọ́n ẹ̀wẹ́ tí àwọn ẹgbẹ́ alátakò ń dá ní àhesọ ọ̀rọ̀ náà lọ́nà àti lè da omi tútù sí ọkàn àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ADC àti Najim. Kì í ṣe ìfẹ́ owó ló sún wa dé ìdí òṣèlú. Ohun tó jẹ́ ìlépa wa náà ni bí Ọlọ́run yóò ṣe lò wá láti fi tán ìṣòro àwọn aráàlú fún ìtúsílẹ̀ wọn kúrò nínú ìgbèkùn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yẹn. Délé Àmọ́dù ti jáde sọ̀rọ̀. Ó ní gómìnà Adeleke yẹ láti jáwé olúborí sáà kejì látàrí àwọn iṣẹ́ amáyédẹrùn àti ìdàgbàsókè tó mú bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Adarí kan nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, Délé Mọ̀mọ́dù ti sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè yẹ fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà nínú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àkọsílẹ̀ kan tí ó fi sí ojú òpó Twitter rẹ̀ tí ó fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Mọ̀mọ́dù sọ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti sọ ìpínlẹ̀ Ọ̀ṣun di ilé ìjà, ìjàngbọ̀n àti ibi tí ìkọlù àwọn jàǹdùkú ti ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ọ̀nà tó bójúmu jùlọ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò fọwọ́sowọ́pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún olùdíje ẹgbẹ́ òṣèlú Accord Party àti gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè. Olùtẹ̀wéjáde Ovation Magazine náà tún sọ pé gómìnà Adeleke ti di ẹni tí ó gbajúmọ̀ káàkiri ayé tí ó sì lè ṣẹ́gun ààrẹ Tinubu fúnra rẹ̀ nínú ìdíje gbajúmọ̀. Ó sọ pé mo ń ṣe ìkéde yìí láìsí iyèméjì kankan àti láìsí ìbẹ̀rù pé ẹnikẹ́ni lè tako òun tí mò ń sọ. Èyí kò dá lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ tàbí ìbáṣepọ̀ ẹbí. Adeleke ni ó dára jù láàrin àwọn gómìnà Nàìjíríà nípa bí iṣẹ́ rẹ̀ sì jẹ́ àrà ọ̀tọ̀ ní àwọn ọ̀nà bíi ìdàgbàsókè ohun àmúṣọrọ̀, ìlera, ẹ̀kọ́, ààbò àti àǹfààní àwọn òṣìṣẹ́, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, iṣẹ́ àgbẹ̀, okòwò, àṣà, fífún àwọn obìnrin ní agbára, fífi àwọn ọ̀dọ́ sínú ìdàgbàsókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A kò gbọdọ̀ fún APC ní ààyè kankan láti lò gẹ́gẹ́ bí àwáwí àti láti dàbàrú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Kí Ọlọ́run bùkún orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí èrè o tí mo fi ń ṣe àtìlẹ́yìn fún Adeleke láì fi ti pé ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní mí ṣe, Délé Mọ̀mọ́dù ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àgbàlẹ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Délé Mọ̀mọ́dù ti ṣàlàyé pé òun ṣe àtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party fún sáà kejì rẹ̀ láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láì fi ti pé àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ṣe. Mọ̀mọ́dù sọ èyí nínú gbólóhùn kan tí ó gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday níbi tí ó ti ké sí àwọn ẹgbẹ́ alátakò láti fi èrè ti ara wọn sílẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ láti ṣe àtìlẹ́yìn fún Adélékè ṣáájú ìdìbò gómìnà Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ó tẹnumọ́ pé òun sì jẹ́ ọmọ ẹgbẹ́ ADC tọkàntọkàn, àmọ́ Adémọ́lá Adélékè lòun wà lẹ́yìn rẹ̀ lọ́ṣun. Ó ṣàlàyé pé òun darapọ̀ mọ́ ADC nítorí pé àwọn olórí ẹgbẹ́ alátakò pàtàkì pinnu láti dá àjọṣepọ̀ tó gbòòrò sílẹ̀ láti dojúkọ ète ẹgbẹ́ òṣèlú APC tí ó pè ní APC Kankanwom tí ó ní ó ti ń ba ètò ọrọ̀ ajé, ìṣọ̀kan láwùjọ, ìfaradẹ̀sìn, àwọn iléeṣẹ́ ìjọba tiwantiwa àti ìyapa agbára jẹ́. Ó ní òun darapọ̀ mọ́ ADC nítorí pé àwọn ọmọ ẹgbẹ́ pàtàkì nínú àwọn ẹgbẹ́ alátakò ní Nàìjíríà pinnu láti dá àjọṣepọ̀ àwọn agbára sílẹ̀ láti dojúkọ APC tí ó fẹ́rẹ̀ ba ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Mọ̀mọ́dù sọ pé òun ti ń gbàdúrà kí ìjà àti ìjàkadì èrò tàbí agbára láàrin àwọn olórí alátakò má bàá jẹ́. Ó tún sọ pé ó retí pé àjọṣepọ̀ náà kò ní nílò láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí i nítorí pé ADC ti ní àwọn olùdíje mẹ́ta tó wà ní ipò kejì, kẹta àti ìkẹrin nínú ìdìbò ààrẹ ọdún 2023. Ó ní òun gbàdúrà gidigidi kí ẹ̀mí ìjàkadì àwọn èèyàn ńlá lẹ́gbẹ́ òṣèlú náà kó má ṣẹlẹ̀. Ó ní òun fẹ́ kí àwọn èèyàn má ṣe tún kẹ̀kẹ́ ṣe nítorí pé ADC ti ní àwọn olùdíje tó wà ní ipò kejì, kẹta àti ìkẹrin nínú ìdìbò ààrẹ ọdún 2023. Síbẹ̀ ó sọ pé àjọṣepọ̀ náà kò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe retí rẹ̀. Ó ní òun kò tí ì ju ìrètí sílẹ̀ pé àwọn ará Nàìjíríà yóò dìde kí wọ́n sì tako APC. Mọ̀mọ́dù sọ pé àkókò ti tó fún àwọn ẹgbẹ́ alátakò láti dojúkọ òtítọ́ kí wọ́n sì lo ọgbọ́n àti ìmọ̀lára tó péye. Ó ní ìdí tí òun fi pinnu láti ṣe àtìlẹ́yìn fún olùdíje tí kìí ṣe ọmọ ẹgbẹ́ òun jẹ́ nítorí ipò tí Ọ̀ṣun State wà
wà báyìí. Ó ní yóò jẹ́ àṣìṣe ńlá láti máa rí i pé pẹ̀lú bí APC ṣe ti sọ Ọ̀ṣun State di ibi ìjà, ọgbọ́n tó dára jù ni pé gbogbo àwọn ẹgbẹ́ alátakò gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún olùdíje Accord Party gómìnà Adémọ́lá Adélékè láti ṣe ẹ̀ẹ̀kan sí i. Ó ní òun ṣe ìkéde yìí láìsí iyèméjì kankan, bẹ́ẹ̀ ni òun bẹ̀rù àtakò kankan. Ó tẹnumọ́ pé àtìlẹ́yìn òun fún Adélékè kò dá lórí ọ̀rẹ́ tàbí ìbátan ẹbí. Ó ṣàpèjúwe Adélékè gẹ́gẹ́ bí ẹni tí ó ti di olókìkí kárí ayé tí ó sì lè ṣẹ́gun ààrẹ Bọ́lá Tinubu nínú ìdíje gbangba. Ó ní èyí kò dá lórí ọ̀rẹ́ tàbí ìbátan ẹbí. Gómìnà Adélékè ti di ẹni pàtàkì lórí àgbáyé, ó sì lè ṣẹ́gun ààrẹ Tinubu fúnra rẹ̀ nínú ìdíje gbangba làṣàtà. Muhammadu tún ṣàpèjúwe Adélékè gẹ́gẹ́ bí ẹni tó ga jùlọ láàrin àwọn gómìnà Nàìjíríà nípa iṣẹ́ rẹ̀ ní pàtàkì nínú àwọn pápá bíi ìkọ́lé àti amáyédẹrùn, ìlera, ẹ̀kọ́, àǹfààní àwọn òṣìṣẹ́ ìjọba, àjọ àwọn òṣìṣẹ́, owó tí ìjọba ń gbà fúnra rẹ̀, IGR, iṣẹ́ àgbẹ̀, òwò, àṣà, fífún àwọn obìnrin ní àǹfààní àti fífi àwọn ọ̀dọ́ sínú ètò ìjọba. Ó wá kìlọ̀ fún àwọn ẹgbẹ́ alátakò pé kí wọ́n má ṣe fún APC ní àǹfààní tàbí àwáwí láti fi ọwọ́ bọ ìdìbò Ọ̀ṣun. Ó ní wọn kò gbọdọ̀ fún APC ní àǹfààní kankan láti lò gẹ́gẹ́ bí àwáwí láti jí ìbò gómìnà Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Nítorí náà, Délé Momodu tẹnumọ́ pé àtìlẹ́yìn òun fún Adélékè jẹ́ nítorí ohun tí òun gbà pé ó yẹ kí àwọn ẹgbẹ́ alátakò ṣe láti dín agbára APC kù nínú ìdìbò gómìnà Ọ̀ṣun. Adélékè ní kẹnu má gbófo ni ọ̀rọ̀ táwọn kan sọ lórí ijó tó máa ń jó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ní àsìkò ijó ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Ó wáá fi ìgboyà sọ̀rọ̀ pé ijó jíjó ò dí òun lọ́wọ́ láti ṣiṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti dáàbò bo ìwà ijó jíjó rẹ̀ lọ́pọ̀ ìgbà ní àwọn àkókò ayẹyẹ àti ìpàdé gbangba. Ó ní ìfẹ́ òun sí ijó kò ní ipa búburú kankan lórí iṣẹ́ àti ojúṣe òun gẹ́gẹ́ bí gómìnà. Adélékè sọ èyí nínú àkọsílẹ̀ kan tí ó fi sí ojú òpó ìkànnì ayélujára rẹ̀ nígbà tó ń fèsì sí àríwísí àwọn kan nípa bí ó ṣe máa ń jó ní àwọn ibi ayẹyẹ gbangba. Ó sọ pé ijó jẹ́ apá kan nínú ìgbésí ayé ìdílé òun. Ó tẹnumọ́ pé kò ní ipa kankan lórí bí òun ṣe ń ṣe iṣẹ́ òun gẹ́gẹ́ bí gómìnà. Ó sọ pé mò ń jó nítorí pé ìdílé mi jẹ́ àwọn ènìyàn tí inú wọn máa ń dùn gan-an. Ó tún sọ pé àkókò wà fún ohun gbogbo títí kan àkókò láti jó àti àkókò láti ṣiṣẹ́. Ó tẹnumọ́ pé bí òun ṣe máa ń jó kò túmọ̀ sí pé òun kò ṣe ojúṣe òun. Ó sọ pé bí mo ṣe ń jó mo tún ṣiṣẹ́. Àkókò wà fún ohun gbogbo, àkókò wà láti jó, àkókò sì wà láti ṣiṣẹ́. Adélékè tún tako èrò àwọn tó ń sọ pé ijó rẹ̀ ń dí iṣẹ́ rẹ̀ kù gẹ́gẹ́ bí gómìnà. Ó sọ pé òun ti ṣe iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ àti ètò ìjọba ní àwọn ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ náà. Ó sọ pé ijó kò dí mi lọ́wọ́ láti ṣiṣẹ́. Mo ti ṣe àṣeyọrí àti iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka. Kí lẹ̀ ń pè ní ìgbé ayé olówó àti ọlọ́rọ̀ nínú ìgbé ayé olóṣèlú? Ààrẹ Tinubu máa ń rin ẹsẹ̀ lọ sí ọ́fíìsì, ó sì máa ń jẹun lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́. Sack Adédèjì ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Alága àjọ Nigerian Revenue Service Sack Adédèjì ti tako ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn olóṣèlú ń gbé ìgbé ayé ìnáwó ńlá. Adédèjì sọ pé Ààrẹ Bọ́lá Tinubu kò gbé ìgbé ayé olówó àti ìnákúnà bó tilẹ̀ jẹ́ pé ó wà ní ipò ààrẹ orílẹ̀-èdè. Ó sọ èyí nígbà tó ń bá Channel Television ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọjọ́ Àìkú, níbi tí oníròyìn Ṣeun ti béèrè lọ́wọ́ rẹ̀ nípa bí àwọn olóṣèlú ṣe ń gbé ìgbé ayé wọn ní àkókò tí àwọn ọmọ Nàìjíríà ń dojú kọ ìṣòro ọrọ̀ ajé. Ìjíròrò náà wáyé ní àkókò tí ọ̀rọ̀ nípa bí ìjọba ṣe ń ná owó àti bí àwọn aṣáájú òṣèlú ṣe ń gbé ìgbé ayé wọn ti di ọ̀rọ̀ àríyànjiyàn láàrin àwọn aráàlú, pàápàá jùlọ bí iye owó àwọn ohun tí ènìyàn nílò fún ìgbé ayé ṣe ń lọ sókè tí ìṣòro ọrọ̀ ajé sì ń pọ̀ sí i. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa bí ààrẹ ṣe ń rìn kiri àti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó ńlá tí wọ́n ń lò fún ìrìn àjò rẹ̀, Adédèjì sọ pé ààrẹ Tinubu sábà máa ń rìn láti ilé rẹ̀ lọ sí ọ́fíìsì rẹ̀ tí ó sì máa ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nígbà tí ó bá ń lọ sí pápákọ̀ òfurufú. Ó tún sọ pé ààrẹ máa ń jẹun lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́ àti pé kò tí ì rìnrìn àjò jáde kúrò ní Nàìjíríà láàrin oṣù mẹ́ta
mẹ́ta tó kọjá nígbà tí wọ́n béèrè nípa iye àwọn ọkọ̀ Escalade tí wọ́n sọ pé ó wà nínú convoy ààrẹ Tinubu. Adédèjì kọ́kọ́ béèrè ìdí tí wọ́n fi ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀, ó sì sọ pé ààrẹ lè ra irú ọkọ̀ bẹ́ẹ̀ tí ó bá fẹ́. Ó sọ pé ààrẹ máa ń rìn láti ilé lọ sí ọ́fíìsì kì í tilẹ̀ wọkọ̀ àyàfi tí ó bá ń lọ sí pápákọ̀ òfurufú. Mi ò mọ ibi tí ẹ ti ń rí àwọn convoy náà, kí ló ń gùn kí ó tó di ààrẹ? Èló ni owó Escalade tí ààrẹ Nàìjíríà kò lè rà? Ẹ jọ̀ọ́ ẹ má ṣe fi orílẹ̀-èdè yìí sínú ìtìjú. Kí ni ẹ̀ ń pè ní gbígbé ìgbé ayé olówó ńlá? Láwọn oṣù díẹ̀ tó kọjá sẹ́yìn kò tilẹ̀ jáde kúrò ní orílẹ̀-èdè yìí, ó ń rìn ó sì ń ṣiṣẹ́. Tí ẹ bá lọ síbẹ̀ báyìí ẹ máa rí tí ó ń ṣe àyẹ̀wò ìwé kan tàbí èkejì. Nítorí náà kí ni ẹ̀ ń pè ní gbígbé ìgbé ayé olówó? Ààrẹ máa ń jẹun lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́. Àwọn ayẹyẹ mélòó ni ẹ ti rí ààrẹ láàrin ọdún mẹ́ta tó kọjá? Ẹ sọ fún mi ibi tí ẹ ti rí, bóyá ní ibi ìsinmi tàbí ní ibikíbi.